mo gbọ́ pé wọ́n ní ṣé wọ́n ya ẹ́ Portable náà ń bi Dami léèrè pé ṣé wọ́n ya ẹ́ Portable ni Dami bá dákú. Ẹ gbọ́ kí ló lè fà á, ṣó lè rí bẹ́ẹ̀? Nínú fídíò mi tí mo ṣe lánàá ẹ rí i pé mo sọ̀rọ̀ kan wípé nǹkan kan ló máa ń fà tóbìnrin máa fi ń filé ọkọ ẹ̀ sílẹ̀. Nínú kó jẹ́ pé ọkùnrin kan ló ń tàn níta wípé wo kí ló dé kí ló rí lára Portable yìí kọ̀ọ̀kan gbákàwó kan. Wọ́n wá tan Dami bọ́ta báyìí. Wọ́n ti ṣe nǹkan tó fẹ́ ṣe lára Dami. Kẹ́dẹ̀ máa wo bí mo ṣe wà àwọn tó jẹ́ ọ̀rẹ́ Dami gan máa wà nípa bí ayé Dami ṣe fẹ́ bàjẹ́ yìí o. Àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Dami ẹ̀ ń tẹ́ bá wo fídíò mi lánàá ẹ tún lọ tún fídíò yẹn wò. Àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Dami wọ́n máa mọ̀ bí Dami ṣe kó nínú ilé Portable. Àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Dami wọ́n máa mọ̀ bí Portable ṣe mọ̀ wípé wọ́n ti fọ́ Dami lẹ́nu. Àwọn ni wọ́n ń polè wájà, àwọn ni wọ́n ń polóko wá mu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká jọ kọ́ra wa lọ́gbọ́n láàárọ̀ yìí gbogbo ẹ̀yin òbí wa yín àgbàlá yín obìnrin tẹ̀ wá ń bíbà yìí ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ Dami kọ́gbọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe gbóró ó tún wá wọlé ọkọ síbẹ̀síbẹ̀ ìgboro yẹn sì máa ń wà lójú ẹ̀ ó ti wá gbàgbé ní pé tó bá padà sí ìgboro yẹn ó ṣeé ṣe kó má nà opportunity àti padà sínú ilé mọ́. Náà ní ìsìn Dami èmi rí pé o ti wọ obìnrin tó dára láti lọ bẹ ọkọ ẹ pé tọ̀ ó nífẹ̀ẹ́. Ṣùgbọ́n náà question tó wá jáde ń sìn wípé ṣọ́ ti yá ẹ rí torí pé ó ti fi bọ̀rọ̀ jẹ báyìí. Láàárín ijọ́ mélòó sí ijọ́ mélòó ni Dami tó ti kó lé tó wá di pé ò lè fi ògùn búra pé ọkùnrin mi ò gorí ẹ̀. Ìyẹn tó ń ba yé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ lónìí nìyẹn o. Ìyẹn tó ń ba yé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ lónìí nìyẹn. Because tó bá ti lè fall into that trap tó ti filé ọkọ ẹlẹ̀ tó ti lọ ṣe ìranu yẹn ta tí ìranu yẹn ò bá wá gbé ẹ̀ mọ́ta àti padà sílé ọkọ ò kì í easy. Dami kó ìtìjú yẹn bóra ló fi wò pé bí wájú ò bá ṣe lọ ẹ̀yìn ò ṣe padà àbí báyẹn sọ. Bí yóò bá mọ ibi tó ń lọ á ṣàmọ ibi tó ti ń bọ̀. Láàárín ijọ́ mélòó ló ti di pé Portable wá ń bì wọ Dami léèrè pé ṣé wọ́n ti yá ẹ rí. Either yes or no ọba ni ò fẹ́ǹtì ṣé bẹ́ẹ̀ náà ni. Kódà tábàdẹ̀ ní pé ká lọ wò ó kí ni Portable fi bínú sí ọmọbìnrin yẹn nítorí pé ó ṣe live video lóru. Live video TikTok live video kò sí fún àwa ẹ̀yin tí ìlú ilé yín bá ṣẹ́tù. Live TikTok live video kò sí fún ẹ̀yin tí ìgbéyàwó yín bá wà okay. TikTok live video fún àwọn tó ní depression ní ká lè máa fi pàdánù rẹ àwọn tí ìgbéyàwó wọn ti bàjẹ́. Ìwọ Portable wọ Dami ọwọ́ náà ń ṣe live TikTok ọkọ ẹ wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé má ṣe live ìgbé kìnnìkan kìnnìkan the next thing ó gbé wèrè parí next thing ó bẹ̀rẹ̀ lọ́ba Mandy Kiss ìwọ àti Mandy Kiss bẹ̀rẹ̀ sí ní ṣe live video. Dákun ṣé ìwọ àti Mandy Kiss ṣé ìrìn àjò kan náà ló rò pé ẹ ti jọ wà? Bí Mandy Kiss bá ní opportunity àti fẹ́ Portable wà láì kò ní jẹ́ kí èrà kan kó rin Portable. Ìyẹn tó fi fà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tó wà lọ́wọ́ yẹn ò kí ń mọ̀ wúlò ẹ̀ ó dìgbà tó bá sọnù mọ́ yín lọ́wọ́. Lóòótọ́ ẹ ti jọ búra yín lọ́tún lọ́sì ìwọ náà wò láàrin kò tí ì tóṣù kan o tí Dami tó fi kó lé Portable o kò tí ì tóṣù kan o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ti di single mother lónìí wàá wà nínú ilé ọkọ ẹ tó ẹ kò sì máa manage ń bẹ̀ ọkùnrin kan á máa tàn ẹ́ pé òfìlẹ̀ máa bọ̀ lọ́dọ̀ mi máa bọ̀ ó máa gbọ́kùnrin tó ní kó máa bọ̀ lọ́dọ̀ òun yẹn tó bá dé ọ̀dọ̀ ẹ̀ ó sì máa ní àwọn ìwà tó máa wù sí tó máa fi máa wò pé àṣìlẹ̀ dẹ̀ wà ókè ṣá. Ní wèrè ní ẹ̀ nínú ilé ọkọ tó rò pé òṣèṣẹ́ ń lọ yẹn yíwáyé ní wèrè so ọjà máa treat wèrè orí ẹ̀ ni. Bọ̀ níbi tó ti ń bọ̀ wọ́n ti mú ẹ ní wèrè wọ́n ti yọjú wèrè ara ẹ̀ ìwọ̀nba tó lè yọjú èyí tí wọ́n lè endure wọ́n ti endure ẹ̀. Ó wá fi ilé ọkọ yẹn lẹ̀ nísìn o rò pé nísìn obìnrin pọ̀ gan ìyàwó ṣọ̀wọ́n. Tábọ́lọ̀ bì lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ single mother yẹn nísìn pé kí ló gbé kó lé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ò lè sọ. Wọ́rùwọ́ Dami yìí náà nísìn bí mo fẹ́ support yẹ torí pé ọ̀gán nísìn ò ṣe é support kò tí ì tóṣù kan o tó kó lé Portable wọ́n wá ń bí ẹ̀rẹ́ pé ṣé wọ́n ti yá ẹ rí tó ti yá ẹ lẹ́nu ijọ́ tó lọ yẹn ìwọ náà máa wò kí ló yún ẹ lóbò. TikTok kò sí fún ẹ̀yin married man àti married woman tẹ́ wà happily married. Ìgbà tí TikTok kò tiẹ̀ tí jáde lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ Facebook ló bá yé ìgbéyàwó wọn jẹ́ níbi tí wèrè kan ti máa sọ̀rọ̀ láòbò wà á kọ́kọ́ tẹnu bòbò kó tó do wà á kọ́ ṣe báyìí sóbò nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń gbọ́ tọ́pọ̀ ẹ̀ ò kì í ṣe bẹ́ẹ̀ fún àwa lọ́ọ̀ta
tó bá ti wá wa lọ ta tí lè ti jẹ́ bí ẹ̀ẹ̀mejì mẹ́ta ó máa di rírùn sí náà lé ẹ dànù náà. ẹni tó bá ti láìkẹ́ láti bí atm tẹ́tí fẹ́ra yín tó manage ìdọ̀tí ẹ̀ tó manage òórùn ẹ̀ tó yẹ kó kẹjọ máa maintain ẹ̀ ń bẹ̀ ìwọ náà máa fẹ́ pẹ́rẹ́ ní current champion at the end of the day onímọ̀ pé failure ni ẹ. Dami àti fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ dàbí Dami àti fún gbogbo ẹ̀yin obìnrin tí èrò tó wà nínú Dami wà nínú ẹ̀ kó tó di gbókò lọ́dọ̀ Portable ẹ tú èrò yìí ṣe. wọ́n ní ṣé wọ́n ya ẹni ó bá dákú ẹ̀yin náà kò tọrọ yẹn ò tiẹ̀ yé mi. ẹ̀yin náà wò láàrin ẹwà àtàjọ gbéra wa léèrè obìnrin tó kò lé ọkọ láàrin oṣù kan tó yẹ kó sáyé lọ dókò mi débi wípé tó bá jẹ wá pé family meeting tàbí wọ́n gbé ògùn sílẹ̀ wípé ó yá wá búra o láàrin oṣù kan tó kò lé yẹn o ọkùnrin mi ò tí ì gorí ẹ̀. dájúdájú wá jẹ́ pé ìgbà tó wà nílé ọkọ ọkùnrin gorí ẹ̀ dókúdó lóńdó ẹ stop shit yẹ èèyàn arábìnrin yìí ẹ wo gẹ́yẹn o dey fine look how beautiful you are. irú okòwò ni ò tí ì dórí irú style wo ni wọn ò tí ì fún ẹ rí tó wá ṣẹ̀ṣẹ̀ kúrò lé Portable ní ìsìn tó rẹ̀ lọ tẹ̀sí style yẹn. bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ṣe ń ṣe lónìí nìyẹn ẹ jẹ́ ká stop àbúrò lélẹ́yìí tó bá dénú yẹn jẹ́ odò díndín ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó di single mother lónìí kọ́ tó fà á nìyẹn àbí owó àpòpọ̀lọpọ̀ ẹjọ́ ń ràn nù ẹ̀ ìgbà tó bá wà ìgbà tó bá sí inú ẹ̀ ń dùn òun ráyọ̀ wòlé kọ́ wá ń ta ó ń tún ẹ pé filé ọkọ ẹlẹ̀ máa bọ̀ filé ọkọ ẹlẹ̀ máa bọ̀ ìwọ náà wá filé ọkọ ẹlẹ̀ ó lọ bá a at the end of the day ó já ẹsẹ̀ kólóbó. Anyway lecture ti lọ́rọ̀ yìí part 2 ni o ire kàbìtì ó dàbọ̀.